ọlọ́dún lọ́mọdún ẹ̀ lọ́dún o ìyá mi Àbẹ̀nísàjẹ́ Àyìnkẹ́ mọ̀ọ́dún rẹ̀ lọ́dún rẹ̀ ìyá àfíìsì ẹ mọ̀mọ́ kú oríire tòní o ìyá Ràṣídà ẹ kú ọdún òní ìyá Àdùnní happy birthday to you ìyá Àyìndé mo kí ọ ẹ kú oríire òní o ẹ bá ń pè é o madam Sàjẹ́ ọmọ wọn lókè ọdẹ òkè ọ̀dẹ̀dẹ̀ òkè ọdẹ òkè ọ̀dẹ̀dẹ̀ nílé mákùnún lójú ọmọ akọ́wòráyé ẹlẹ́gẹ̀dẹ̀ ọmọ agùn bíi fúlàní lẹ́sẹ̀ òkè ọlọ́jọ́ bí òní ẹ sọdún ọdún èyí ẹ ṣe tẹ̀mí ìtòwótọ́ ọmọ nínú ọlá ńlá.